ṣe rí fídíò Alhaji Ayinde Wasiu tí mo fẹ́ play fún yín yìí tó bá jẹ́ pé èèyàn come across fídíò yẹn kò wá rẹ́ ní other video tó fẹ́ study ju fídíò yìí lọ ó wá resonate pẹ̀lú ẹ̀ ó jókòó ó ń wo láwòtúnwò possibility wà wípé bí a bí 85 to 90% ó possible kó má ní problem ìbẹ̀rẹ̀ ọdún la wà throughout 2025 ó lè lo live ẹ̀ bó ṣe fẹ́ to some extent but I know many people ní agree pẹ̀lú nǹkan tí mo sọ yẹn lórí fídíò yẹn tán bá wò tán while I know many people will be in concord with me sharing nǹkan tí mo fẹ́ apologize fún bóyá bí àwọn àáfà tó bá máa come across fídíò yìí because mo fẹ́ pick a reason tí Alhaji Wasiu Ayinde ò fi lè sọ sorry fún anybody most especially tó bá yẹ kó wà lórí bí tó bá fẹ́ wà lórí right díẹ̀ àbówò pé kíní tí mò ń ṣe ìtọ́ so I'm sorry mi ìdẹ́ mi láti rúdò àbí láti rí àǹfààfin inú ilé ibẹ̀ lèmi náà wà so mi lè ráwọn ẹni ọlọ́run fi but èmi pick reason tí máa yẹn tí ò fi lè sọ sorry fún èèyàn so mo ka ìwé kan wọ́n pe ìwé yẹn ní the subtle art of not giving a fuck so téèyàn bá ní full comprehension as in full details ìwé yẹn téèyàn bá kà á tí wọ́n ṣe pé ó kàn read tó study ó máa ṣe bí Alhaji Wasiu Ayinde ṣe ń ṣe yìí but nǹkan tẹ́mi kàn rí ni pé ẹni tọ́lọ́run bá fẹ́ ṣàánú tọ́lọ́run bá fẹ́ pọ́nlé pátápátá tọ́lọ́run bá fẹ́ fún lọ́gàá oore ọgbọ́n náà lọ́lọ́run máa fún ọ̀sọ́lọ́run sọ ọ́nà Kùránì pé yu'til hikmata man yasha wa man yu'tal hikmata faqad utiya khayran kathira wa ma yazakkaru illa ulul albab ẹni tẹ́mi Ọlọ́run bá fún lọ́gbọ́n mo ti fún ní olórí gbogbo oore kò wá sẹ́ni tó lè yé o àfẹn tó bá ṣe làákàyè bọ̀ ṣé ọgbọ́n àrékèrèké wà ọgbọ́n gidi dẹ̀ wà téèyàn bá ní ọgbọ́n gidi tó jẹ́ ìmọ̀ àmọ̀lò ìyẹn wá látọ̀dọ̀ Ọlọ́run èyí tó bá jẹ́ tàrékèrèké that is manipulation ó máa padà já èèyàn sí ìkùlé ibi téèyàn ò fẹ́ ṣe mọ̀ pé Àkọ́ TV níta máa ń ṣe náà ni pé ká kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ẹ̀yin èèyàn wa ká dẹ̀ share pẹ̀lú opinion tiwa báwa ṣe fi ẹjọ́ ẹ bá wa subscribe ẹ like video ẹ bá mi share ẹ dẹ̀ comment fídíò ọlọ́gbọ́n tó kún fọ́gbọ́n mo lè fẹ́ wò yìí àmọ́ is it enough let's get it so ní gbogbo ọ̀rọ̀ yẹn o Alhaji Wasiu Ayinde sọ sorry kan ṣe sorry ibi tẹ́mi ti rí tán ṣe mistake tó kù díẹ̀ káàtó ni ibì kan tí ààrẹ ti ń bá wọn sọ̀rọ̀ that is President Bola Ahmed Tinubu ẹni tó jó lórí tó lágbára jù ní Nàìjíríà tó yẹ pé tó bá sọ fún ìlú kan sì ń pé kó di eérú kò sẹ́ni tó máa mú sí ó wá ń sọ fún Alhaji Wasiu Ayinde wípé Ọlọ́run ò ní fìyà jẹ ẹ́ o Alhaji wa ń dá lóhùn wípé ta ló fẹ́ fìyà jẹ mí níbi tó wà ẹni tó lágbára jù lórílẹ̀‐èdè ó ń rí fáyín padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin padà sọ́dọ̀ òun is it normal is it proper okay ẹ kà ṣe báyìí ká wo fídíò yìí ẹ jọ̀ọ́ má gbàgbé bá mi subscribe ẹ comment kọ́tẹ́yìn náà bá rí sí àdúrà gbogbo wa gbà ọ́ àdẹ̀ní sunkún ẹ ṣé gan. I honestly never for 1 second thought of having issue with you. Why? Mo kọ́kọ́ understand pé kí n ṣe gbìyànjú máa like it. Mo fẹ́ understand another way pé gbogbo nǹkan tó bá ń ṣe different meaning àwọn èèyàn máa ní sí. Maybe there are certain things I was doing at a time that you probably don't understand or it seems you don't get it. But that does not make me to hate you. And then wọ́ṣíwọ́ṣí tẹ́nu ẹ̀ bá ń rùn tí reason bá wà fún láti jókòó lẹ́gbẹ̀ẹ́ for a purpose. Just for the time tẹ́ máa fi ṣe nǹkan yẹn tẹ́ bá ti ṣe tán wà lálàáfíà yẹn padà. So life means simple gan. If that way you understand it, I mean pé street experience mi ó jẹ́ kí n wise gan. Ó dẹ̀ fún mi ní daring mind. Mo wà daring to a larger extent. Mo tètè máa ń sum up situation mo dẹ̀ máa gbé mind mi kó mi máa kàn wẹ̀ gbé. Mo ti ń live life lọ. Tí n bá sọ nǹkan tó wá tó valuable tí n bá sọ nù kò sọ pápá mi ní pé mi appreciate nǹkan yẹn. Ní tó simply sọ fún mi ni pé what of the life ẹ bá bọ́ sí nǹkan. Ní Lagos state yìí that was 1979 gbogbo tó ń pè ṣàgbéṣà yẹn àwọn làwọn kọ́ kọ́lé síbẹ̀ gbogbo ibi tó gèétì mẹ́rin wọ́n wó gbogbo ilé tí ń kọ́ síbẹ̀ ni. Mi ò rò láyé mi pé mo lè kọ́lé torí àwọn bad experience tìǹtì nìyẹn but má sọ pé torí pé o ní bad experience ẹ kó kúkú wá láì gbogbo nǹkan off street experience tí mo ní yẹn
Only me, take me far. Ó jẹ́ kí n understand. Ó take me away from many wrong way of life. Mo learn a lot from the street. Somebody called me and was lamenting to me that only problem kan ní Nigeria. Ó ṣàṣọ pé òun lè fi Nigeria lẹ̀ o ní kí ló dé. Suffer safety. Òun lè fi Nigeria. Àwọn nǹkan tó ní inú ilé òun yẹn pọ̀ gan. Mo wá níbi kíni. Mo rò pé máa sọ fún mi pé certificate school òun. Tó bá sọ fún mi pé certificate school máa sọ fún mi pé go back to your school online and report your house got burned and you want to have your certificate back. Tó ẹ pé lóòótọ́ o kàwé ń bẹ̀ tó o ṣe nǹkan burúkú síbẹ̀, they will be able to give you another certificate. To buy a shared certificate, so long you have your information there, they will get you another certificate. To buy a you acquired fraudulently. But also, no, only if you're back to them as a one of me. Killing what is to buy one, but that's in Kosibe. How now, show me. Now, show me. Now, I want to go to Kosibe. Which you know, I shall come and tell me, much better than I show you. What do I learn to say? I'll show you. Mo ti àwọn ti pẹ́ mi ó wọ̀ wọ́n rí ni wọ́n ní aṣọ torí èmi láìpẹ́ mi live ibi tèmi bá jẹ́ ìdí nsìn if I'm leaving that place gbogbo ẹ̀rọ tí máa kó nínú ilé mo gbàgbé ẹ̀ ni o tí bá bí mi ló wà tí ìlọ́kọ̀ máa ń sọ́dí sọ́dí ní àánú ilé yẹn wọ́n máa fi ẹ̀ máa rántí mi for life àìmọ́ ìbòrí tí mi ò fẹ́ mọ́ tí mo gbàgbé aṣọ àti bàtà sọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ àgàtà tó bá bímọ fún mi sọ pé òun àtàwọn ọmọ ẹ̀ kọ́ máa fi ẹ̀ máa rántí pé báyégún ọ̀sẹ̀ ẹ̀. So mo máa sọ báwọn èèyàn pé wọ́n sọ èmi ò kó máa sọ nǹkan tó heavy mo rò kó máa sọ wípé kọ́kọ́ save tóun ti code tóun dẹ̀ lè get àwọn tó ń ṣe save yẹn mọ́ bóyá kọ́kọ́rọ́ yẹn lòun ṣe kí ni lòun gbàgbé síbẹ̀ ó gbàgbé kọ́kọ́rọ́ save òun sọ̀rọ̀ aṣọ àti bàtà. I have well over 1,200 shoes. Mi tí mi ò fẹsẹ̀ kàn. I have over 400 shoes tí mi tí fẹsẹ̀ kàn. Tó jẹ́ brand new. Odi ni yàrá kan báyìí ni mo ní fún bàtà. Mo ní bàtà dé stage kan. Gbogbo àwọn designer tó ránṣọ ń lu yìí wọ́n ń gbowó aṣọ lọ́wọ́ mi. They gave me free to date. Moody, Beshi. Tí bíbí ìbákaṣọ fún mi lẹ́yìn ọ̀fẹ́ ni. Tí n bá gbàṣọ lọ fún wọn. Tọ́ bá ran ọ̀fẹ́ sọ́físítà kan máa fún mi láṣọ níbi ìbàdí máa wà lóko tí màmá aṣọ dání má ti pe sọ́físítà kan náà boys níbẹ̀ they will bring cloth for me èyí tí n bá fẹ́ kí n rà máa rà èyí tó máa fún mi wọ́n á fún mi so nǹkan tí experience tí mo fi street gada ó pọ̀ gan tí mo dẹ̀ fi òun ló jẹ́ kí n live life successfully like this